Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Bàbá, ìtẹ́yìn ó fi ṣe wáàsí fún wa ń bí lónìí. Táwọn pásítọ̀ ó fi ṣe wàásù fún wa nínú ṣọ́ọ̀ṣì. Tẹ́lẹ̀ mi ò ní dúró gbọ́ àsìkò wàásù lẹ́yìn àwọn wèrè tí wọ́n bọ̀ ta. Wọ́n mọ̀ lọ jẹun, ìgbà náà wọ́n mọ̀ tó sara wọn. Kò sí wáàsí bẹ́ẹ̀ lè ṣe bí lónìí wèrè tí ò ní gbọ́ ò ní gbọ́. Ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ fi ṣe wáàsí yẹn ẹ̀yin ẹ jẹ́ ká kọ́ sí tàn 2 hours ká wá yà á. Wàlá àwọn adókòwò. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà pírẹ́sidẹ̀ntì orí ìtò. In which ti footballer tí wọ́n dẹ̀ máa jẹ́ kí unity láàrin individual kó unique under 30 minutes 90 minutes first 45 minutes another 45 minutes they will sit and watch it. So ìyẹn ni wípé ibi tó ní kálukú ń gbà wúlò fọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bá a ti wà mílíọ̀nù àwọn èèyàn tó ti bẹ̀ jọlọ yóò gba òkì yóò tún gba tilé. Ẹlòmíì yóò gba búrẹ́dì yóò gba kàrà yóò gbé lọlé. Ṣé on the name of wípé bẹ̀jọ kú òkú jẹun òkú ni. Àwọn àbá àti ẹjọ́ kó òkú ni wọ́n. Èmi òkú. Cameraman òkú. Ẹ̀yin tẹ́ ẹjọ́ kó òkú. Gbogbo àpáta ń gbòòrò ẹnjìníà òkú. Obìnrin inú wa òkú. Ọkùnrin òkú. Gbogbo wa lálọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni. Má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Wọ́n lè pè ọ́ lọ́la pé àwo tó dúró iná ẹ̀ ti lọ. Àkà ẹ̀bìyẹ ọlọ́ má sọ bẹ́ẹ̀. Bàbá ẹ̀kọ́ ló dá mi. Bẹ́ẹ̀ ni ẹ̀bìyẹ ọlọ́run ni wá inú kéèjì gbogbo wa wà. Ìyí tó bá wù láti pa. Ìyí tó bá wù láti pa ní òmù. Ìmáàmù Lanko ń gbọ́. Ẹjẹ́ wa fi yẹn lẹ̀ wá sínú. Bẹ́ẹ̀ ni. Tani sọ fún ọ̀pọ̀ ọ̀dàlẹ́ òní. Kò sí ìta lọ sọ fún ọ̀pọ̀ ọ̀dọ̀la. Mo fẹ́ kọ́ ọmọ pé ìran mẹ́ta lọ́lọ́run dá. Bẹ́ẹ̀ ni. Ó yẹ láwọn ará wo. Ẹ tó mọ̀. Ṣé ń gbọ́ mọ̀ mọ̀ fún mọ̀. Ayé mọ̀ pé kò mọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ tí ò mọ̀. Bẹ́ẹ̀ ni. Tó mọ̀ pé òun mọ̀. Allah. Ayé sì mọ̀ pé kò mọ̀. Allah. Ẹ tó mọ̀. Ayé mọ̀ pé mọ̀. Òun ò mọ̀ pé òun mọ̀. Bẹ́ẹ̀ ni. Mẹ́ta tọ́lọ́run dá náà nù. Ìmáàmù Lanko. Ó tún wá dáwọn ará kan. Ìran kan ó ṣe láàárọ̀. Yóò rí ṣe. Bẹ́ẹ̀ ni. Yóò sì máa jẹ. Yóò tún padà lẹ́. Bẹ́ẹ̀ ni. Yóò tó sọ̀rọ̀. Kò sí lẹ́lẹ̀. Ìran kan yóò ṣe láàárọ̀. Yóò ṣe lọ́sàn-án. Yóò ṣe lálẹ́. Kò sì ní rí ṣe. Ọmọ ní ọ̀padà là. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni ìran kan sàárẹ̀ àárọ̀. Yóò sàárẹ̀ ọ̀sán. Bẹ́ẹ̀ ni. Wọ́n sì dá lóhùn lọ́rọ̀ lẹ́. A sì mú rọ̀lẹ́ náà. Kò sí lẹ́lẹ̀. Ọmọ máa jèrè tó ṣe lẹ̀. Allah. Kí láti pe ti dẹ̀jọ́. Allah. Wèrè abiyamọ, wèrè ọlọ́mọ, Allah, tó fi gbogbo ayé ẹ̀sìn ọmọ, Allah, gbogbo bí ti kó kìíní kó wọ́n kí, Allah, nígbà ọmọ náà wọ́n á tó bójú tí wọ́n tọwọ́ ti bẹ̀nu tí wọ́n wò pé dáàdì ó kẹ̀ kó báyìí. Ọlọ́run sì ṣe tóun àtàwọn ọdúpẹ́ lọ́ọ̀ náà ni. Allah tóun ṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ẹ máa kí mi wípé mo ṣe ọlọ́run ọmọ ṣe o. Allah akbar. Òun tún mú dẹ̀jọ́ lọ láàrin wa. Ó sì jẹ́ ó ya wèrè. Gbogbo ọ̀nà tó wà ń bí ẹ̀ ní fojú sunkún ọmọ o. Àmín. Nígbà tí dẹ̀jọ́ lásídẹ̀ntì kan nígbà tí ń lo gọ́ọ̀fù ní tí mo mọ̀ dáadáa. Kíní pílà tó wà lẹ́yìn típà ń lọ́yọ̀ kíná tí ń pè tẹ́ńtẹ́ táyà mọ́. Ẹ lọ́yọ̀ ó sì bá dẹ̀jọ́. Wọ́n sì gbé dọ́sibítù. Màmá sì kú nílé. Allah. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. A sì mọ iye tí ìyá rẹ̀ bí. Ṣùgbọ́n náà ń tóbi àdúpẹ́ lọ́wọ́. Ẹ bá wo bó ti yẹ tẹ̀jọ́ tó lọ́tà lọ sí. Kọ́lá ń jẹ́ olú ẹ̀kọ́ wa ẹ máa jù bẹ́ẹ̀ lọ. Àdúpẹ́ lọ́wọ́. Ọlọ́run ojú ó ti wá. Ọlọ́run ṣàánú wa. Àwọn ọmọ tó fi sílẹ̀ kábùrú má dé bá wa. Gbogbo wa táwa ń bí adi bàbá wa máa dẹ̀jọ́. Èyí tó bá rí bẹ́ẹ̀ nu wa. Ìyá mi Sura no network. Ọlọ́run bá mi dó tiẹ̀. Bremi Shita gbogbo kọ́mọ̀tì pátápátá. Ìṣọ̀lá jẹ́jẹ́. Ayé yóò ní dojúrú mú lọ́wọ́ gbogbo yín o. Ẹ ṣe bí wa, ẹ ṣara wa, Abẹ́òkúta làwa ti wá, ilé kan náà la sì ti jọ wá. Kọ́lọ̀ ń bá mi dúró ti gbogbo yín. Thank you, God bless you all. Ẹ ṣe. Thank you, sir. Kí ni mo fẹ́ sọ? Dagini dagini dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀ bọ̀dọ̀dẹ̀ dagini dagini dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀ bọ̀dọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni Sàbúrì nìyẹn. A ti ń bọ̀ láti Ṣómólú tipẹ́tipẹ́. Gbogbo èèyàn ló béèrè lọ́wọ́ mi pé kí ló tẹ́kùn mi pọ̀ tó báyìí.
wọ́n ní ṣọ́kọ mi nílẹ̀ jọ, mo ní ọkọ mi ní o. Sọ̀rọ̀ ọjọ́ tí mi tí wọ́n ti wọ́n báyìí ni. Bí Dẹjọ́ ṣe dé Kòròdú lé ní kò jẹ̀yẹ ní no network. Bá ṣe kóra wa kiri látàrí Èṣomolú nìyẹn. Bó dẹ̀ ṣe ń kó wa káàkiri náà bá ṣe pọ̀ tó Túndé Disney. Àwọn èèyàn pọ̀ bí báyìí dáadáa tó lè sọ̀rọ̀ nípa Dẹjọ́. Mo pray wípé kí Ọlọ́run bá mi tẹ̀sáfẹ́fẹ́ rere. Àwọn ò tí ì fẹ́ kó lọ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jù wá lọ. Ó wá dájú pé kó wà nílé kakọ̀ máa náwó lé lórí lọ. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn police wa tó dúró tì wá lórí ọ̀rọ̀ Dẹjọ́. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Mo dẹ̀ fẹ́ nǹkan ẹyọ kan tí mo kò fẹ́ sọ ń bílẹ̀ ní ẹ̀yà fún ẹ má bínú sá o. Ẹ má bínú sá o. Òun ni lọ́sàn-án bíbá ilé ẹ̀kọ́ nípa àwọn ọmọ yìí. Ẹ jẹ́ kí Dẹjọ́ wà lọ́rùn kí wọ́n máa dùn wípé òun ṣe nǹkan tó dà sáyé. Òun náà ni àwọn ọmọ yìí. Dẹni mo tún sọ ń bílẹ̀ ní mo kí ìrìn ọmọ dáadáa. Mo tún fi àsìkò yìí sọ ń bílẹ̀ ní ilé ibi tí Dẹjọ́ tó fi ilé bẹ̀ yẹn. Mo fẹ́ káwọn èèyàn support láti kọ́ káwọn ọmọ ẹ̀ máa kó lọ síbẹ̀ because àfẹ́ kọ́ máa gbé káàkiri àní sọ̀jù bẹ́ẹ̀ lọ́jọ́ bí kọ́ máa scatter ẹjọ́ mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ẹbí àtàwọn artist náà mo fẹ́ ká kárí àwọn ọmọ yìí along anytime tá a bá ń produce nígbà tí Dẹjọ́ dé Kòròdú ajá campus wọn sílẹ̀ bí tí a pè ní ire campus gbogbo àwọn ọ̀gá wa yìí ló wà ń bẹ̀ adẹ̀ ń wọ́gbà adẹ̀ ń produce díẹ̀díẹ̀ so mo yìí sí wọn pa iṣẹ́ yìí dáadáa mo fẹ́ kẹ́ bọ́ mi kárí along ẹ̀yin producer kẹwàá bí àtẹ̀yin director gbogbo ẹ̀yin dúró mi ní sọ̀jù bẹ́ẹ̀ lọ thank you God bless you. Salaam alaikum. Bọ́dá Dẹjọ́ jẹ́ èèyàn tó dá sí mi gan. Ọjọ́ Monday àti sọ̀rọ̀ àìsàn tó ti sọ nípa ọ̀rọ̀ àwọn ọmọ. Nítorí náà ọjọ́ tó ṣẹlẹ̀ ó jẹ́ ìbànújẹ́ ọ̀rọ̀ sí mi. Èmi gbé pẹ̀lú wọn ni láti pẹ̀lú Múkàrè àjọ wà ní Bàrígà àná àjọ ṣe kékeré àjọ dàgbà. Tí lúkúlúkú ìyàwó ẹ̀ ọ̀dọ̀ Bọ́dá Dẹjọ́ ló gbé. Nígbà yẹn Bọ́dá Dẹjọ́ jẹ́ èèyàn tó kóyàn mọ́ra. Gbogbo ẹbí mọ́ra ikú ẹ bá wa ní jẹ́ gan-an ni látọ̀ọ́ tí sì mẹ́rin ṣẹlẹ̀ mi ò dẹ́ta ara mi níbi tí wọ́n ṣe wà yìí ṣùgbọ́n kọ́lọ́n bá mi fi ọrùn kẹwọn ẹbí ọ̀dà sẹ́bí ọ̀rẹ́ kò sẹ́ tó máa sọ̀rọ̀ Bọ́dá Dẹjọ́ láìda because Bọ́dá Dẹjọ́ lèmi máa sábà pè wọ́n mi ò pè wọ́n Bọ́dá Ramon àti Daddy Junior Bọ́dá Dẹjọ́ ló máa mọ́ mi lára tó bá wá sí Èkó tó bá wá sí Chelsea anywhere tí bá wà wá ní kòfó mo wà bí kò báyìí wá bá mi máa lọ bá wọn máa sọ̀rọ̀ nítorí náà Bọ́dá Dẹjọ́ jẹ́ òkú lẹ́sìn. mo fi àfáà mi Fadilat Sheikh Muhammad Mokudin Adanibalo mo fi kí gbogbo ẹ̀yin ará sí ọ̀nà pẹ̀lú ìgbésẹ̀ wà lórí ìjókòó. Ní àìgbára wa ní àkókò, I really want to speak the voice of my governor, Chief Mrs. Oyewumi Susu. My name is Bobson Omotayo, AGS Lagos State. Ọ̀rọ̀ Dẹjọ́ tí a bá ní ká sọ is going to take a very lengthy time. But the truth is this. Àwọn afáàní Menta ọ̀dùkọ́ mọ́tò kẹyàmọ́ ẹ̀fọ́ríjì mi pé mo wọ̀ náà rọ̀ yìí. Ẹni tó bá ti kú ó ti bẹ̀rẹ̀ àlùkẹ́yàmọ̀ tí ẹ̀ nìyẹn. Gbogbo pátápátá la dẹ̀ mọ̀ pé wọ́n ní Vox Populi Vox Dei ohun ẹ̀dá òun ni ohun Ọlọ́run. From what we'll be hearing about Dẹjọ́ here today, it tells all of us, watch your back. Something let me go. Dawa Ijinla of Theatre, Ọ̀túnba Bọ́lájí Amuso. I want to welcome everyone and appreciate everybody for your support so far. And we believe that this family will receive more from you because Ọ̀gá wa Dẹjọ́ ó bímọ, ó ṣe dáadáa sórí ìtàgé, and we will expect everybody to please always keep in mind pé àwọn ọmọ wọ̀nyí wọ́n nílò wa jù sẹ́yìn lọ. I wouldn't want it to be a case of lẹ́yìn ní or probably 40 days ká dẹ̀ gbàgbé wọn bẹ́ẹ̀ ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á gbà fún wa, iṣẹ́ wa kò ní díṣẹ́. As we continue with the program, I welcome everybody. Orúkọ mi ni Olúwọlé Òjòjòlú, alága Tampan Ìkòròdú, ẹ ṣé. Ẹ bá bálága wa ní àtẹ́wọ́. Àníwò èèpà àtẹ́wọ́ ń lò fún àbá. Wọ́n là máa dé. Ẹjẹ́ kú ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ó dàbí Musa sí mi. Ẹjẹ́ kú lọ́dọ̀ rẹ̀.
Olúwa mi bá ní ọdún bí ògùn kàkọ́. Ó dàbí wọn kó sàṣì mi. Ẹjọ́ ńlá àwọn àfáà ni a máa gbìmọ̀ ibi tí lè bí kan fọ́ bá wà ẹjọ́ láàrin ìṣẹ́jú kan sí méjì lè bí kan fọ́ dà. Ẹni tó wà ń bí. Láàrin àdúgbò tí Dẹ̀jọ́ ń gbé ẹnìkan péré ní àdúgbò tó ń gbé yìí gangan ẹnìkan péré á sọ̀rọ̀ nípa ẹ̀. Lè bí kan fọ́ máa bọ̀ lọ́dọ̀ mi ń bí. Má ṣe pàtẹ́wọ́ fún wọn. Ògùn yẹn ọmọ ti jẹ́ ìdìbò yìí náà. Ológun wa bá mi ní sẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ ṣe o. Láàrin ìṣẹ́jú kan sí méjì, ohun ìṣẹ̀dọ̀ tún kúrò. Mo kí gbogbo èèyàn níjókòó ẹ ṣe a ò ní fi rú ẹ̀ gbà. Ọ̀gá Dẹ̀jọ́ jẹ́ ẹni tó kóyàn mọ́ra. Wọn ò ní ṣùgbọ́n wọn ò ní fẹ́ kí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn má ṣaláìní. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé tí wọ́n lò. Wọ́n gbé ìgbé ayé rere nípa bí wọn ò ṣe ní, bí wọn ò ṣe mọ̀, bí wọn ò ṣe jẹ́ nǹkan kan. Àwọn náà sọ mí di Lady Comfort tí gbogbo ayé mọ̀ mí sí lónìí. Gbogbo rere tí mo dà lọ́lá Ọ̀gá Dẹ̀jọ́ ni. Mo dúpẹ́ fún ìgbé ayé tó ń gbé pé wọ́n gbé dáadáa. Gbogbo ènìyàn ládùúgbò ló máa ń ròyìn wọn dáadáa. Kò tí ẹ nídìí kéèyàn ròyìn èèyàn, Ọlọ́run ló máa ń ròyìn èèyàn but. Okay. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.